abóhùn yòówù ó lè jẹ́ gbogbo wọn pátá ni wọn kú. ọlọ́wọ́n bá wa sọ yìí pé kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan pátá kò náà ní ó parun o àyàfi ojú Ọlọ́run ọba nìkan. gbogbo nǹkan pátá kò ní ó parun àfojú Ọlọ́run ọba nìkan. gbogbo nǹkan ni ó kù Ọlọ́run ọba nìkan ni ó ṣẹ́kù. Ọlọ́run ní kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá òun náà ni ó tọ́ kú wò. ìgbà tá a bá ti wá mà ike gbogbo aláàkú a tún gbọ́dọ̀ gbàgbọ́ kálukú pé kálukú wa ló ní ìgbà t'Ọlọ́run ọba dá fún. Ọlọ́run ọba ní ìgbà t'Ọlọ́run dá fún kálukú. ìgbà yẹn ò ní yẹ̀, kò ní lékún, kò sì ní dínkù. ọgbọ́n kan ò sí tó lè pé kọ́ mọ́ wà. ọgbọ́n àbí ìjàmbá kan ò sì sí tó lè kan lójú. ìpè kí ikú yẹn ó tètè wá bóyá gbogbo ilé ayé ń bínú rẹ kọ́ wa kú kó tó dọjọ́ kú rẹ kò lè ṣẹlẹ̀. bóyá gbogbo ayé gba tiẹ̀ kẹ́mi ìró tún á gùn sí kò lè ṣẹlẹ̀. torí rẹ̀ àwọn alámọ̀tara wa jẹ́ bí abẹ́rù àgbà oní ọ̀tẹlẹ̀ pẹ́ irọ́ lásán. ẹyẹ pẹ̀lẹ́ òun ló máa ń pẹ́ irọ́ lásán. ikú ojúbọ ayé o ẹjẹ ń pẹ́ o irọ́ lásán. ayé kọ́ ló mú ọ wá, ayé kí ọ pa ọ tọ́jọ́ kú rẹ bá tó ọ lọ nìyẹn. so bí ilé ayé ti ṣe rí nù jàmá, bí ilé ayé ti ṣe rí nù. ọlọ́wọ́n bá ní qul law kuntum fi buyutikum labaraza alladhina kutiba alayhimul qatlu ila madaji'ihim. ìgbà tó ń sọ̀rọ̀ wípé èyí ti rí àwọn mùnáfíkì nù ni wọ́n ń sọ fẹ́ni tí wọ́n pa sójú ogun. tí bá a sọ pé kí wọ́n má lọ sójú ogun, wọ́n lọ sógun òkú wọn ni wọ́n gbé wálé o. tí wọ́n ti gbọ́n bíi tiwa ni táwọn náà sá sẹ́yìn ikú ìbá ti pa wọ́n lónìí. ọlọ́wọ́n bá ní kí wọ́n sọ fún wa pé tó bá ṣe pé inú ilé yín lẹ wà labaraza alladhina kutiba alayhimul qatlu ila madaji'ihim. àwọn ẹni tá a kọ àkọọ́lẹ̀ pé wọ́n kú lónìí wọn ò bá jáde wá síbi tí wọ́n pa wọ́n sí. torí ẹ̀ tọ́jọ́ kú bá pé kò sọ́gbọ́n, kò sí mímọ̀ ṣe, kò sí àìmọ̀ ṣe, lè lọ lèèyàn lọ. báà mi ẹ má ṣe báyìí, ẹ má fi wá sílẹ̀. tálẹ̀ fẹ́ fi wá sílẹ̀ fún a ta ni bàbá tiẹ̀ fi bàbá tiẹ̀ lẹ̀ fún. lásìkò bá ti tó ọ lọ náà nìyẹn. bàbá rẹ kọ́ ló pọ́nmúlérò fún sẹ́mi rẹ, ọlọ́run ló mú ọmọ sẹ́mi. lásìkò rẹ bá sì ti tó lílọ náà lọ́ọ́ máa lọ. sọ ǹjẹ́ tẹ́lẹ̀ bá yé wa ajẹ́ pé a gbọ́dọ̀ gbà pé kálukú lọ lọ́jọ́ kú rẹ o. ẹnìkan sọ pé mo dájọ́ méje fún ẹ, mo fún ọ lọ́jọ́ méje, irọ́ lásán. bọ́lá wọn bá kọ́ pé òkú ló kù, bọ́lá wọn bá kọ́ pé òkú ò ní kú. lẹ́yìn náà lẹ́ni ọjọ́ méje pọ̀ náà, ọjọ́ méje lọ́nlọ́. wọ́n sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló yẹ kó jẹ́. ìgbà tó sọjọ́ méje ń sẹ́wọ̀n kẹ́yìn lè lu pakújọ́ méje tó pé torí nítorí fẹ́ lọ sà ìjọ́ méje ní ọgbà ẹ̀yìn ẹ̀ tètè kan lójú láàrin wákàtí méje kẹ́ ẹ pa. kálukú bá sinmi àbí ò sinmi sóòní mọ̀lẹ́kà kú ni. so torí di eléyìí àwọn kan wá wọn làwọn pa ọ sọ pé ẹnìkan ò lè pa ọ tọrọ wọ Ọlọ́run ọba lẹ́mí rẹ wà. àmọ́ tọ́lọ́run bá fún wọn ṣe kò sí nǹkan kan. tó àmọ́ pé ẹnìkan wá sọ pé òun pa kó sì rí ọ pa àfi tó bá wọ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa. tó eléyìí ẹlẹ́kẹta nínú tó tún yẹ ká mọ̀ nípa kú òun náà ní kẹ́nìkan wọ ọmọdé tí kú ń bọ̀. kò sẹ́ni tó ọmọdé tí kú tó ń bọ̀. bàbá ti rí pé kú tàwọn ń bọ̀, bàbá ò rí kankan. kò sí téèyàn lè rí, èèyàn ò lè rí pé ikú òun ń bọ̀. kò sẹ́ni tó mọ ìgbà tí ikú ń bọ̀ wá bọ̀ wọ́n. ìgbà tá a bá ti mọ bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o. ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká máa wá rántí ikú. ọ̀ràn yẹn ló jẹ́ pípé ká máa rántí ikú. anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith ó ní la tansaw dhikra hadimi ladhat al-mawt
ẹ má ṣe gbàgbé o ẹ má ṣe gbàgbé o ìrántí olùwọ́ adùn òun náà ní ikú ẹ má gbàgbé àti máa rántí rẹ̀ o nítorí pé ẹni tó bá gbàgbé tí ó máa rántí ikú ìgbà tí ikú ọba mú lọ lójijì àbámọ̀ rẹ̀ ó ti pọ̀ jù ṣùgbọ́n ẹni tí ń palẹ̀ mọ́ ní ìpalẹ̀ mọ́ wípé ó ṣeéṣe kọjá pé àárọ̀ yìí náà láàrin ma ó ṣeéṣe kọjá pé àárọ̀ yìí náà láàrin ma àní rí alẹ́ ẹni tó bá gbà bẹ́ẹ̀ ó súnmọ́ kó ṣe dáadáa kẹ́ bó ṣe wá nínú hadith látọ̀dọ̀ Abdullah ibn Umar radiyallahu anhuma wala nabi Muhammad sallallahu alayhi wa sallam ó fi yé wa wípé tí Ọlọ́run bá ràn wá lọ́wọ́ tá a bá rí àárọ̀ àbí kun fi dunya ka'annaka gharib aw 'abiru sabil máa gbélé ayé máa lólé ayé bí ìgbà tó ṣe pé àlejò ni ọ́ àbónírìn àjò torí pé àlejò tẹ́ rí yẹn ẹrù rẹ̀ pọ̀ àlejò ẹrù rẹ̀ pọ̀ àlejò bá dé báyàn tó ní ẹrù ń bọ̀ tẹ́rù á jẹ́ odidi pickup ó dájú pé lẹ́yìn ẹ̀sà àlejò onílé ni ó fẹ́ sọ̀lúdilé ni àlejò ẹrù rẹ̀ pọ̀ àlejò èsì ìjókòó kọ́ nasẹ̀ àlejò kìí jókòó kọ́ nasẹ̀ nítorí kò ń ti mà kíkó lè jóni ó sì lè jọ́la bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam ní ká máa ṣe ń lé ayé Ibn Umar náà máa wá pa lówe pé gbogbo ẹni tọ́lọ́wọ́n bá ní kọ́ra àárọ̀ kó má ṣe retí kó òun ó di ìrọ̀lẹ́ láyé o ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá ní kó rí alẹ́ kó má retí pélé ọjọ́ kejì yọ mọ́ bò láyé o máa mú nínú sẹ́mi rẹ ohun tí ó wúlò fún ọ lẹ́yìn ikú máa mú ní àsìkò tó rójú ohun tí ó wúlò fún ọ nígbà tó o bá rójú máa lò nígbà tó o lálàáfíà ohun tí ó wúlò fún ọ nígbà tó o bá lálàáfíà bákan náà ó yẹ ká máa sì palẹ̀ mọ́ o ká máa sì palẹ̀ mọ́ de kú nínú àmì gbàgbé ìdàlùkìyàmọ̀ gbọ́dọ̀ ká máa sì palẹ̀ mọ́ de kú ìpalẹ̀ mọ́ wa ń gbogbo gbà kọ́ mọ́ dà sí ilé ayé lásán èyí tó pọ̀jù nínú wa ilé ayé lásán là lé ọmọ tó wà ní skul ojú tiẹ̀ bí kó wọn parí skul kó wọn ríṣẹ́ ni ẹni tó ti ríṣẹ́ bí kó wọn ti rówó débi kó wọn kọ́lé ni kó wọn ra lẹ̀ kó wọn ra mọ́tò ẹni tó ti ṣe gbogbo eléyìí bí kó máa fẹ́ yàwó léyàwó kó máa kọ́lé mọ́lé kó máa joyè lẹ́yìn oyè ilé ayé yìí náà ni wọ́n máa sọ pé gbà òwúrọ̀ làwọn wà ìgbà ọ̀sán gan ò tíì dé á ń bọ̀ sí wọ́n sí ìgbà alẹ́ sọ wá ní déètì rẹ̀ lọ́wọ́ ni ọlọ́wọ́n bá ń fẹ́ ká sì palẹ̀ má de kú o wọn ni yá ayyuhal ladhina amanu la tulhikum amwalukum wala awladukum an dhikrillah wa man yaf'alu dhalika fa ulaika humul khasirun wa anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul mawt فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون Ọlọ́run ni ẹ ṣọ́ra o ẹ má jẹ́ kí dúkìá àti àwọn ọmọ àti ìyàwó yín ẹ má jẹ́ kó kó àìrójú bá yín o níbi àti máa ṣe ìrántí Ọlọ́run torí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ yín ọ̀dọ̀ kan nínú àwọn ẹni tí yóò ṣòfò ẹ máa ná nínú tọ́lọ́wọ́n bá fún yín ẹ máa ná nínú tọ́lọ́wọ́n bá fún yín síde tí ó di kẹrí dáadáa gbà lọ́dọ̀ Ọlọ́run ṣáájú kó tó di pékúdé kíkú bá wá dé báyìí lójijì kẹ má máa sọ pé wọ́n lọ èyí ṣe tó ọ̀lọ́ mi lára kó o tún fún mi gbà díẹ̀ sí kí n lè bá a ṣe dáadáa kí n ṣe sàárà kí n ṣe dáadáa kí mi náà ọjọ́ kan nínú àwọn ẹni rè ẹ jẹ́ ó yé yín o pé gbogbo ẹni tí kú rẹ̀ bá ti dé ẹnikẹ́ni tí kú rẹ̀ bá ti dé Ọlọ́run ní lọ lára o Ọlọ́run ní lọ ẹnìkankan lára tí kú rẹ̀ bá ti dé o lẹ́yìn eléyìí ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí wa ká ní ìgbàgbọ́ òdodo sí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú
mẹ́wàá ṣẹlẹ̀ lẹ́yìn ikú jama. Èèyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí àwọn nǹkan tẹ́rì tọ́ka sí wípé yóò ṣẹlẹ̀ lẹ́yìn ikú. Nínú wọn òun náà ni fìtínà sàárè. Fìtínà sàárè ń bẹ jama. Kí là ń pè ní fìtínà sàárè? Òun náà ni ìdánwò eléyìí tí ń retí kálukú wa nínú sàárè rẹ̀. Ìdánwò tí ó bí ìyà tẹni tí ó bá tọ́ sí, tí ó sì bí ìkẹ́ sàárè tẹni tó bá tọ́ sí. Ọlọ́run jẹ́ kí ìkẹ́ sàárè ó tọ́ sí wa. Ó wà nínú àwọn hadith wa Nabi sallallahu alayhi wa sallam ó fi yé wa pé tí a bá ti gbé yẹn sínú sàárè, kódà àwọn ẹni tí wọ́n gbé sínú sàárè ò ní ti ṣiṣẹ́ kó mbẹ́. Wa innahu la yasma'u qar'a ni'alihim, débi wípé ẹni tó tiẹ̀ wà nínú sàárè yẹn yóò máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà àwọn ẹni tó sin, ṣùgbọ́n kò ní lè dìde mọ́, kò ní lè dìde mọ́. Sẹ́ni kí ata bá ti kú, títẹ̀lé lójú máa ń tẹ̀lé mi, ojú ẹni tó kú yọ tẹ̀lé mi rẹ̀. Torí ẹ̀ ló sì jẹ́ pé gbogbo òkú tó kú tó bá láǹfààní àti wà níbẹ̀, wàá rí pé ẹyinjú rẹ̀ ńkọ́ yọ mọ̀ wò kéde. Nítorí pé ẹ̀mí kálukú àti mùmínì àtọ̀daràn nígbà tí wọ́n bá mú ẹ̀mí kúrò lára rẹ̀, òkè ni wọ́n dojú ẹ̀mí yẹn kọ, wọ́n máa mú lọ sí sámà. Ẹni tó jẹ́ mùmínì, àwọn màláíkà tí wọ́n wá gbẹ̀mí rẹ̀ yóò rí wọn funfun lọ. Wọ́n gbẹ̀mí rẹ̀ wọ́n fi sínú aṣọ funfun. Ẹ̀mí yọ ọmọ wa rùn òórùn tó dára jù. Gbogbo ẹni tí wọ́n máa mú ẹ̀mí yìí gba ọ̀dọ̀ rẹ̀ kọjá nínú àwọn màláíkà, wọ́n máa ní bolẹ̀ ẹ̀mí tó dára yìí ti jáde látara ara tó dáa. Kó fi ọkàn balẹ̀ lórí ìrìn rẹ̀ tí ń rìn lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tó dáa, kó lè bá a lọ bẹ́sàn tó dáa pàdé. Bẹ́ẹ̀ ni wọ́n mú lọ wá sí sámà ilé ayé fún wọn, wọ́n á sí sámà tó tẹ̀lé, wọ́n ó sì títí lórí sámà ẹlẹ́ẹ̀keje títí wọ́n fi mú débẹ̀. Ọlọ́run ọba nìkan dẹ̀ ẹ̀mí ẹrú ń padà, ẹ̀mí tó dára tó tara ara tó dáa jáde, wọ́n dá padà sára ẹrú mi kó fi lè dáhùn ìbéèrè sàárè, kó fi lè dáhùn ìbéèrè sàárè. Ṣùgbọ́n ọ̀daràn, ẹni tí ò jẹ́ kó sin lọ́n láyé, ẹni tó takuta Nabi Muhammad sallallahu alayhi wa sallam, àsìkò táwọn màláíkà tí wọ́n á gba ẹ̀mí rẹ̀ yóò rí wọn pé gbogbo wọn lójú wọn dúdú lọ. Sọmọ pé wọn náà rí èmi náà rí, bọ̀tà ò láǹfààní àti ìdíkà kó tó di pé kú dé ni. Ẹni tí ń pọ̀ ká kú lọ́lọ́mọ tó ń rí tó fi ń ké páwọn nù kí ni àárín kankan ti wà, èyí náà ń bọ̀ wá rí tiyín. Ẹni rí ó lè máa rẹ́rìn músẹ́, kó sì gbẹ́rìn músẹ́ ẹni ó rìn jáde kúrò láyé. Ọlọ́run kò sì tù wá bẹ́ẹ̀. Ṣébọ́lá ti sọ pé innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu alla takhafu wa la tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun. Àwọn ẹni tó ń sọ pé Allahu ni Olúwa tiwa, wọn ò wá wí lẹ́nu lásán, wọ́n ń ṣẹ̀sìn taratara. Àwọn màláíkà kí wọ́n sọ̀kalẹ̀ o ní ọjọ́ kú wọn. Wọ́n á máa fún wọn ní ròdùnú pé ẹ má bẹ̀rù, ntẹ́ bá wájú ẹ má bẹ̀rù, ntẹ́ sì fi sílẹ̀ nílé ayé ẹ má bànújẹ́ lé lórí, ẹ má dunnú sálì jẹ́nà ètò ọlọ́ọ̀sẹ̀ ládìí ọ̀fẹ́. Torí ẹ̀ ló sì jẹ́ pẹ́lú mi yọ rẹ́rìn kúrò láyé. Yàtọ̀ sí ìwọ tó ti pọ̀ bànújẹ́ kúrò láyé ni, àbí ẹ̀rín wo ni káfíìrì fẹ́ rìn kúrò láyé. Èèyàn ń sunkún, wọ́n wá yí ẹnu rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan pé rẹ́rìn, ẹ̀yà fọ́tò rẹ̀ ẹnu rẹ̀ ẹ̀rín kàn. Níbo lẹ̀rín fẹ́ gbàdẹ́nu ọ̀daràn? Àmọ́ mùmínì ó ṣèṣe kó rẹ́rìn kúrò láyé. Lásìkò ìgbà tí àwọn bá ń kúrò láyé yìí, ṣùgbọ́n káfíìrì ìgbà tí màlẹ́kà bá gba ẹ̀mí rẹ̀, àwọn màlẹ́kà wọn máa na ojú wọn, wọn máa na wọn lẹ́yìn. Akhriju anfusakum, ẹ fọwọ́ ara yín yọ ẹ̀mí yín wá fún wa, ẹ fọwọ́ ara yín yọ ẹ̀mí yín wá fún wa. Báyìí làwọn màlẹ́kà gbẹ̀mí wọn, tó bá gbẹ̀mí wọn, àwọn màlẹ́kà máa gbẹ̀mí lọ sókè. Ẹ̀mí yọ máa rùn bí èyí tó burú jù nínú òórùn jífà. Ẹ̀mí wọn máa rùn
bí òórùn èyí tó burú jù nínú òórùn jífà òkú ẹran wọ́n bá ti gbé gbọdọ̀ àwọn màláíkà kan wọ́n lè bolẹ̀ mí burúkú yìí ti jáde látara ara burúkú yóò ba burúkú pàdé lọ́dọ̀ Ọlọ́run ọba tí fi àjẹ àwọn ọ̀daràn báyìí wọ́n kalẹ̀kùn sánmà sẹ́wọ̀n kí sánmà àkọ́kọ́ ni ó ti bẹ̀rẹ̀ fáwọn fẹ́ gbé kọjá àwọn màláíkà ò ní ṣílẹ̀kùn rẹ̀ fún wa ṣé bọ́lá ti sọ fáwọn kèfèrí wọn ò ní ṣílẹ̀kùn sánmà fún wa wọn ò ní ṣílẹ̀kùn sánmà fún wa ó dijọ́ tíra kún mi tó bá láǹfààní àti gba ihò ara abẹ́rẹ́ sọdá sódì kejì sọ wá ṣeéṣe tíra kún mi kọ́ sọdá gbójú ihò abẹ́rẹ́ sódì kejì kò lè ṣeéṣe láéláé eléyìí ni tí wọ́n ṣẹlẹ̀ sí àwọn ọ̀tá Ọlọ́run ní ìgbà táwọn bá ṣaláìsí ǹjẹ́ tó bá yé wa a rí i pé fìtínà ń bẹnu sáré o Ọlọ́run bá ní thabbita Allahu alladhina amanu bilqawli thabiti fil hayati dunya wa fil akhirah wa yudillu Allahu adh-dhalimin wa yaf'alu Allahu ma yasha. Ọlọ́run bá Ẹlẹ́dàá wa yóò fún àwọn olùgbàgbọ́ òdodo lésì fọ̀ nínú sàárì wọn bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ nípa tafsir bẹ́ẹ̀ ni wọ́n túmọ̀ àyà yìí wọ́n láyà yìí ó ní í ṣe pẹ̀lú fífèsì lórí ìbéèrè tí wọ́n bi wá léèrè nínú sàárì wa múmìnì tí wọ́n bá bi léèrè man rabbuk tani olúwa rẹ tó gbélé ayé sìn yóò dáhùn fi Allahu rabbi fi Allahu rabbul alamin ona loluwa tí mo gbélé ayé sìn wa madha taqulu fi hadha ar-rajul alladhi bu'itha ilaykum kí ni tó onítọ̀ fẹ́ sọ nípa arákùnrin tọ́lọ̀ rán sí yìí ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam mùmínì ó dáhùn yóò ní ẹrú ọlọ́ọ̀ni òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́ ń fòdodo rán ni òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́ ń fòdodo rán ni wa ma dinu kí wọ́n á lẹ́sìn tó gbélé ayé ṣe mùnáfíkì àti káfìrì wọn ò ní rí ìdáhùn mú wa èsì tí wọn ní ọmọ já sí pé ha sami'tu an-nasa yaquluna shay'an faqultu ọmọ ṣe o ọmọ ṣe o níṣẹ́ ni mo gbọ́ táwọn èèyàn ń sọ kankan mi náà bá wọn sọ̀rọ̀ ẹ̀ irun tí mo gbọ́ táwọn èèyàn ń sọ náà lèmi náà wí mi ò mọ̀ nípa tí wọ́n ń wí báyìí iná ni ó ṣẹlẹ̀ ní ìgbà tí kálukú wa bá wọnú sàárè wa oníbèrè wa ṣe ìbéèrè ó ní ǹjẹ́ tó bá ṣe pé ẹni tí wọ́n gbé sínú sàárè yóò máa gbúrò ẹsẹ̀ bàtà àwọn ẹni tó ṣe sínú sàárè ṣáájú kótó di kó kúrò ṣáájú kótó di kó wọ́n kú ńbẹ̀ èyí ti rí nígbà tó ṣe kí wọ́n ti dẹ́mi rẹ̀ padà sí lára tí ò ní jájà jáde ó gbìyànjú àti jáde wípé kí ló ń fẹ́ máa ṣe ń bí ìkàmà ilẹ̀ yín èèyàn yìí ẹ sì fẹ́ fèmí nìkan sílẹ̀ síbí kí ló dé tí ò ní gbìyànjú àti jáde ẹ̀mí tí wọ́n dá padà sí lára nígbà yẹn wọ́n dá padà sí lára fúngbà díẹ̀ ni ó lè bá àlàǹfààní àti dáhùn ìbéèrè lẹ́yìn eléyìí ó ti parí nìyẹn wọn ò tún ní kó tiẹ̀ lóun ó jáde rárá torí ìṣẹ̀mí tó ṣẹlẹ̀ sí nígbà yẹn kò dàbí ìṣẹ̀mí tó ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ kò dàbí ìṣẹ̀mí tó ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ṣáájú kó tó di pé kú pa eléyìí ló fà á anabi Muhammad sallallahu alayhi wa sallam ó fi jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá sin òkúta anabi máa ń sọ yìí pé istaghfiru li akhikum sallallahu lahu thabat fa innahu al'ana yus'al ẹ tọrọ àforíjì fún ọmọ ẹ̀yà yín o ẹ bẹ̀ Ọlọ́run kó fún lésì fọ̀ torí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn màláíkà ń bi léèrè ẹ tọrọ àforíjì fún ọmọ ẹ̀yà yín ẹ bẹ̀ Ọlọ́run kó Ọlọ́run bó fún lésì fọ̀
torí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn màlàíkà ń bi léèrè. eléyìí fi hàn wá pé ń tó yẹ kí gbogbo owó ṣe lẹ́yìn ìgbà tá a bá sìnkú tán òun náà ní ká sọ pé allahumma ighfir lahu allahumma thabbit ọlọ́run foríjì ọlọ́run fún lésì fọ̀ ọlọ́run foríjì ọlọ́run fún lésì fọ̀ tó bá ti wí bẹ́ẹ̀ kọ́ ọ máa lọ lọ́ọ̀rẹ́ ni bùkátà pé kò dúró ń bẹ̀. ọlọ́run bá ń sọ nípa àyà sàárè nínú al-Qur'an ó ní sanu'adhibuhum marratayn thumma yuradduna ila 'adhabin 'adhim. á fi ìyà méjì jẹ wọ́n o ẹ̀ẹ̀mejì la fi ìyà jẹ wọ́n o lẹ́yìn rẹ̀ látún á dá wọn padà sínú ìyà ńlá. ìyà méjì tí ó jẹ wọ́n gẹ́gẹ́ bí àwọn sàhábà Ibn Abbas àti àwọn míì bí wọ́n ti ṣe ṣàlàyé àbí Ibn Mas'ud àti àwọn míì bí wọ́n ti ṣe ṣàlàyé. wọ́n ní ìyà alákọ̀ọ́kọ́ ọ̀nà ní adabul qabr. ìyà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ní ìyà tó ṣe pé yóò jẹ wọ́n láyé yìí yóò jẹ wọ́n láyé yóò tún jẹ wọ́n nù sáré. adabun adhim kọ́lọ̀ ni wọ́n dá wọn padà sínú ẹ̀ ọ̀nà ní ìyà tí ń retí wọn tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyama. Ọlọ́run bá sọ fún wa nípa Fir'aun àtàwọn èèyàn rẹ̀ bí wọ́n ti ṣe ń jìyà nù sáré lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run ní wa haqa bi ali Fir'auna su'ul 'adab an-naru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyyan wa yawma taqumu as-sa'atu adkhilu ala Fir'auna ashadda al-'adab gẹ́gẹ́ bó ṣe wà nù suratu Ghafir. Ọlọ́run ní iná ni wọ́n máa fi ra wọn lára àwọn èèyàn Fir'auna lóru àti lọ́sàn. wọ́n fi náà ra wọn lára báyìí lóru àti lọ́sàn. tó bá dijọ́ gbé ní al-qiyama Ọlọ́run wa ni ẹ mú Fir'auna àtàwọn èèyàn rẹ̀ ẹ kó wọn lọ sínú ìyà ńlá ìyà tó le koko. nínú hadithi tí imaamu Tirmidhi tó gbé jáde nípa àyà tí ń bẹ fún yàn nínú sàárè lẹ́yìn ìgbà táwọn màlàíkà bá ti ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá ṣàṣeyege tó dáhùn àwọn màlàíkà wọn fi àga méjì hàn ó wọn ní sórí àga rẹ̀ nínú náà qad abdalaka Allahu bihi kursiyyan fil janna Ọlọ́run ti fàga yìí nínú àlùjáná ó ti fi rọ́pò rẹ̀ fún ọ Ọlọ́run bá kó ṣe bẹ́ẹ̀ fún wa. ẹni tó wá jẹ́ ọmọ náà ẹni tí ò rẹ́ sí fọ̀ àwọn màlàíkà sọ pé wo àga rẹ̀ ní fil janna qad abdalaka Allahu bihi kursiyyan fin nar Ọlọ́run ti fi àga yìí ó ti fi jàrọ rẹ̀ fún ọ nínú náà k'Ọlọ́run má ṣe tì wá bẹ́ẹ̀. ọwọ́ wa nínú àdìsí yẹn pé màlàíkà méjì jọ yọ síyàn nínú sàárè ọ̀kan nínú wọn jẹ́ al-munkar èkejì sì ń jẹ́ an-nakir. ǹjẹ́ àmàtúmọ̀ rẹ̀ bí al-munkar ìtumọ̀ rẹ̀ náà ni an-nakir an-nakir ìtumọ̀ rẹ̀ ni al-munkar ìtumọ̀ méjèèjì ni ẹni tá a mà sọ ma wọn kó o kúkú ma wọn àmàlẹ́kà méjèèjì ni wọ́n wá ṣe béèrè lọ́dọ̀ yìí. akramakallah tọ́lọ́mbà ràn ọ́ lọ́tọ́ orí sífọ̀ níjọ́ ṣẹlẹ̀ níbẹ̀ yẹn kíá ó náà ní kọ́lọ́ gbọ́ ọ láàyè nínú sàárì rẹ̀ sàárì rẹ̀ ọ̀fẹ́ àyè ọgbọ́ nínú ẹ̀ ẹnìkan ní abba àwọn tí ti tẹ̀ ń ka yìí bí sàárì ṣe wà láwa bá ṣebí wọ́n sì wà láyé nígbà tó o bá kú ọ wàá sàmì àdúrà ọlọ́run jẹ́ sàárì òfin mọ́ ṣé ọ sàmì òní sàmì ọlọ́run gbà wá láyé nínú sàárì tiwa àmín. bákan náà lẹ́yìn ìgbà tó bá wọ sàárì ìtàtọ́lọ́ ti fọ́n lé sífọ̀ ẹnìkan wà bọ̀ lẹ́ni tó rẹwà lójú jọjọ tí ojú rẹ̀ fani mára ọmọ wa sọ fún yín pé kó lẹ́yìn tí wá báyìí tójú yín fani mára báyìí tójú yín sì tutù jọjọ báyìí ojú yín ọ̀kọ́ rẹ dání yóò ní bẹ́ẹ̀ ni ìró ìdùnnú lọ́wọ́ á bọ̀ èmi ní dáadáa tó gbélé ayé ṣe èmi ní màá mọ́ bọ́ ọ̀nàjú díjọ́ gbẹ̀ndà kíyámà ẹ̀rí ọ̀daràn ẹnìkan wà bọ̀ náà ojú ọkọ̀ rẹ dání yóò ṣókùnkùn ojú biribiri yóò dijú magbárí yóò fajúro èwo wá ni wọ tójú rẹ ṣókùnkùn birikiti tójú rẹ dúdú jọjọ gbóni wọ́n ti wá ojú rẹ ọ̀fanimára yóò ní bẹ́ẹ̀ láwì èmi ní sẹ́ẹ̀bù tó gbélé ayé ṣe ìró ìbànújẹ́ lọ́bọ̀ yìí èmi màá ma bọ́ ọ̀nàjú títí di lọ́la al-qiyama
ọlọ́ndà kò má ṣe tiwa bẹ́ẹ̀. torí ẹ̀ lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jama'a wọ́n ní ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí yóò máa rí ìyà sàréè títí dijọ́ gbẹ̀ndàl kìyàmà. ẹni títà kọ́kọ́ bá ṣẹlẹ̀ sí torí sífọ̀ yóò máa rí ìdẹ̀ra nù sàréè títí dijọ́ gbẹ̀ndàl kìyàmà. àwọn ẹni tó takò pé yà ń bẹ nù sàréè ìkẹ́ ń bẹ nù sàréè wọ́n ṣe ahlu sunna o bí àwọn mu'tazila al-jahmiyya àwọn làwọn ẹni tó takò wa huwa al-liqu bi'tizalihim wa jahmiyyatihim. àìnígbàgbọ́ sí ntọ́wá nù kúránì àti súnà náà lọ́dọ́gba pẹ̀lú àìgbàgbọ́ wọn. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ máa àjọ kan nù wọn o. ìrẹ́ lómi lè sọ pé ìyanu sàárè bá wò ńgbàtà awúsàárè ń jó ní àrí pé nǹkan kan ṣẹlẹ̀ sí i ṣé wọ́n lọ wá wà mẹ́. àwọn ọmọ pé ẹni méjì sùn lẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹnìkan sì rẹ́rìn nígbà tó jí ẹnìkan sì ké látọjú oorun. kí ló dé àrí pé ẹnìkan kan bùn wọn ní nǹkan kan àṣírí pé ẹnìkan dáná jó wọ ìwọ ń rẹ́rìn ìwọ ń sùn. ẹ̀rín tí mo rí àárín tó rí abájọ tẹ́ ẹ̀ bá rẹ́rìn abájọ tẹ́ ẹ̀ ṣàánú mi àbí òye wa àbí òtí ṣẹlẹ̀ sẹ́yìn lójú oorun gbogbo oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. báwo wá ni lẹ́yìn ìgbà tá a ti kú oníbèrè wa béèrè ó ní ẹ dákun fìtínà sàárè tẹ́ ń sọ̀rọ̀ yìí báyìí tó dá lórí pé wọ́n ṣe béèrè lọ́dọ̀ wa ẹ dákun ṣé Yorùbá wọn ò fi bí wa ni àbí Ìgbò àbí Haúsá àbí Lárúbáwá àbí English torí ètò àbá ti gbọ́ kálí bá a lọ kọ́ nípa rẹ̀ kálá ọ̀rọ̀ sàárè kò dàbí ọ̀rọ̀ ilé ayé wọ́n bí ọ léèrè lédè tó lè fèsì àbùkátà ká méde náà àbùkátà ká dédè náà mà ní ìsìn torí pé ìkánjú nù bá a bá dé sàárè a máa gbọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀n. bákan náà nínú àwọn nǹkan eléyìí tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ nípa pé kú ń bẹ lẹ́yìn ìgbà tá a bá kú tán tó sì ní í ṣe pẹ̀lú gbẹ̀ndẹ̀ al-qiyam òun náà ni al-imanu bis-sur agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí fèrè ihò eléyìí tí malayika Israfil aleyhi salam tí ó fi àtẹ́gùn sí láti ìjọ tó lọ́wọ́ bá ti dá Israfil iṣẹ́ tó lọ́wọ́ bá lòun ó ṣe òun náà ni kó fi àtẹ́gùn sí fèrè kò sì ní fi àtẹ́gùn yìí sí fèrè àfi lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyam fèrè yìí sì ń bẹ lẹ́nu rẹ̀ ihò yìí ó ń bẹ lẹ́nu rẹ̀ láti ìjọ tó lọ́wọ́ ti dá ó ń retí àṣẹ Ọlọ́run fi àtẹ́gùn sí kó sì fi àtẹ́gùn sí tó bá fi àtẹ́gùn àkọ́kọ́ sí gbogbo ilé ayé yọ dàrú débi pé tadhalu kullu murdi'atin amma arda'at gbogbo obìnrin tó ń rema tó ń fọmọ lọ́yàn yọ pa ọmọ tì yọ sọmọ nù wa tada'u kullu dhati hamlin hamlaha gbogbo aboyún ó ti dọ́mọ ó kù díẹ̀ kọ́ dọ́mọ ni ó ti ẹ̀sẹ̀sẹ̀ débẹ̀ ni kálukó bi tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wa tara an-nasa sukara wàá rí i pé àwọn èèyàn ń ríra wọ́n ń ta gẹ́gẹ́ bí ẹni mutí wa ma hum bi sukara kìí ṣe pé wọ́n ń ríra walakinna adhab Allahi shadid ìyà Ọlọ́run ọba ló le koko yawma yaj'alu al-wildana shiba ọjọ́ tó sì gbé àwọn ọmọdé kéékèèké ó sì hu ewu lórí látàrí pé wọ́n fẹ́ fèrè ń wàá lọ ṣẹlẹ̀ gbogbo nǹkan lé ayọ́ dàrú fèrè àkọ́kọ́ nù fèrè ẹlẹ́kejì gbogbo oníkàlùkù òkú wa nufikha fi s-sur fasa'iqa man fi s-samawati wal-ard wọ́n fẹ́ fèrè tó bá fẹ́ fèrè yẹn tó fẹ́ atẹ́gùn sí ìwọ yẹn gbogbo ẹni tí ń bẹnu sánmà àtìlẹ̀ gbogbo wọn ni ó kú nínú àyà kan illa man sha Allah àyàfẹ́ tó bá wù Ọlọ́run tálẹ́ni tí ó wù Ọlọ́run pé kọ́ máa kú wọ́n ní àwọn ni al-hurul 'ain àwọn obìnrin ẹlẹ́yinjú gẹ́ tọ́lọ̀ wọn bá dá sínú alìjánná fáwọn ọmọ alìjánná kọ́lọ̀ wọn lè wọ̀ wá. bákan náà al-wildanul mukhalladun àwọn ọmọdé kéékèèké fún ọmọ ṣiṣẹ́ sin àwọn ọmọ alìjánná fún ọmọ ṣiṣẹ́ sin àwọn ọmọ alìjánná ọlọ́nkú wọn ni mukhalladun àwọn ọmọ abẹ láéláé wọn ò ní parun wọn ò ní parẹ́. bẹ́ẹ̀ náà ni ash-shuhada àwọn ẹni tó kúkú ṣàhídì wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya'un 'inda rabbihim yurzaqun. ẹ má lérò yìí pé àwọn ẹni tí wọ́n pa sójú ogun ti gbẹ́sìn Ọlọ́run ọba ga ẹ má lérò kó kú ni wọ́n o abẹ̀mí ni wọ́n ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ọba ń rọ̀ wọ́n lọ́rọ̀ àwọn eléyàn náà ò ní kú àwọn làwọn ẹni tí wọ́n ṣẹ́kù illa man sha Allah. gbogbo apẹ́tẹ́lá kù
kódà tó fi dórí màláíkà kú. ó wà nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nígbà tí màláíkà kú bá pa gbogbo èèyàn tán tó pa gbogbo abẹ̀mí tán pa gbogbo màláíkà pa gbogbo àlùjànnú tán yóò kù màláíkà jibril yóò kù màláíkà mikael yóò kù màláíkà israfil tó àwọn màláíkà yìí wọ́n ní kọ́ lọ́wọ́ dákun kọ́ mẹ́jẹ kí màláíkà kú kọjá kó ní ọgbẹ̀mí àwọn toró lè le fáwọn kó jẹ́ káwọn fọ ara wọn gbẹ̀mí ara wọn ní rọrùn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò ṣe bẹ́ẹ̀ Ọlọ́run gbà fún wọn. yàrá kú màláíkà kú pété ló kú báyìí ohun ẹrú rẹ ohun ẹrú wọ Ọlọ́run àbí òye ohun ẹrú wọ Ọlọ́run mìsíkìnì yìí náà ló kú ohun ẹrú rẹ kò burú Ọlọ́run wa búra màá jẹ́ kó tọ́wò irú tí mo mú ọ mú àwọn ẹrú mi tọ́wò tó báyìí lọ́lọ́run gbẹ̀mí tiẹ̀ náà limanil mulkul yawm wahidil qahhar al-yawma tujza kullu nafsin ma kasabat la zulma al-yawm tá a lẹni tíjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ lónìí tọ́lọ́wọ́n ọba ni ọba tó gbogbo ẹ̀dá táwọn ní ta lọ́ba lónìí ọba kọ̀ọ̀kan gborí òkè eléyìí kò ní ònlọ́ba báyìí eléyìí kò ńlọ́ba èkó eléyìí kò ńlá láàfin eléyìí kò ńlẹ́ Ọ̀ọ̀ni Ifẹ̀ eléyìí kò ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ eléyìí kò ńlẹ́ Ẹ̀mí Àlọrin àbí ẹ̀kọ́ ni limanil mulkul yawm kẹ́kẹ́ ọ̀parí rẹ̀ ni ọba kọ́ bàtà ni tọ́lọ́wọ́n ọba nìkan níjọba al-yawma tujza kullu nafsin ma kasabat onílàsàn gbogbo ẹ̀mí lẹ́sàn lórí ní tó gbélé ayé sí la zulma al-yawm kò sábòsí lónìí ó túmọ̀ sí pábòsí kúnlé ayé àmọ́ kò sábòsí ń jọ gbẹ̀ndà al-qiyam màlẹ́kọ̀ tó afẹ́fẹ́ rẹ̀ lẹ́kẹta lẹ́yìn eléyìí gbogbo owó adìde ó túmọ̀ sí pé nígbà tí gbogbo ẹni tí ó kú bá kú nínú àkọ́kọ́ ẹni tó lọ́wọ́ bọ́ ọkọ́ jí dìde òun náà ni màlẹ́kà kú ọlọ́run tún ní kọ́ fẹ́fẹ́rẹ́ fa idha hum qiyamun yanzurun gbogbo owó adìde àmọ́ òfẹ́ ó dénú sẹ́bẹ̀ sọ pé gbẹ̀ndẹ̀ al-qiyam ò ní dé za'ama alladhina kafaru allan yub'athu qul bala wa rabbi latub'athunna thumma latunabba'unna bima 'amiltum wa dhalika 'ala Allahi yasir. àwọn kèfèrí ń fẹnu kpọrọ sọ yìí pé Ọlọ́run ò ní gbà wọn dìde sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ o mo fi Olúwa Ẹlẹ́dàá mi búra á gbé yín dìde ìwọ náà wúra rẹ o tó bá sùn tó da blanketi borí how do you feel. ọlọ́pàá nínú wa náà ni wọ́n máa rò pé ó dájú fa you see àbí òye wa ọ̀pọ̀lọpọ̀ náà tó o bá yẹ kó ń ro bẹ́ẹ̀ fa inna imanaka laysa imanan sahihan kamilan imani rẹ ọ̀la láàfin àkópé. anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith wọ́n ní walladhi nafsi biyadihi latamutunna kama tanamun wala tub'athunna kama tastayqidhun. mo fi Ọlọ́run bá tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra pé gbogbo yẹn kú o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa sùn mo sì búra pé Ọlọ́run bó jì yín dìde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa tají. ọ̀rọ̀ gbẹ̀ndà al-qiyama kò jẹ́ nǹkan kan àbí bí ká dijú ká yájú lọ́dọ̀ Ọlọ́run ọba tiwa innahum yarawnahu ba'ida wa narahu qariba. ẹ̀yin lẹ́ ń wò kó jìnnà ó súnmọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa. sẹ́bẹ̀yìn ti mà ìgbé tó bá jẹ́ pé èèyàn bá ní màláíkà tó bá ké bí èèyàn làwọn màláíkà náà máa ṣe ni ó dájú pé yóò ti dàrú o. Ọlọ́run dá pé yóò fẹ́ fèrè sára àhó látijọ́ tọ́lọ́run ti dá mission ti ẹnu kò jù bá ń lọ. ihò yìí sì ń bẹ lẹ́nu rẹ̀ nǹkan retí àṣẹ Ọlọ́run ni sẹ́wọ̀n kí tó bá pé èèyàn ni yóò ní jẹ́ ń fẹ́ sí wò kí wọn tí ó máa ṣẹlẹ̀ let me try it let me just make a trial yóò ti da irú táwọn kọ́kọ́lọ́kọ́ nǹkan tán ní kí wọ́n máa ṣe ni wọ́n máa ṣe àsìkò tí tó ní mọ̀ dán o náà ni tó fi jolé àsìkò tí tó mọ̀ dán o tí lọ́ọ́ fi mọ́tò tí ó lọ la mọ́gìrì àti ìpè kó start mọ́tò ọmọ tí ó tójú rẹ̀ ó tí tó wájú tó start mọ́tò tó tẹ náà sí ọ̀sọ́ díà mọ́tò bá túlẹ̀ ó bá wó gìrì so gbogbo orú nǹkan báyẹn kò sí fáwọn màláíkà torí pé àwọn la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun wọn kì í sọ̀rọ̀ kọ́ lọ́wọ́ bó tó wí àṣẹ Ọlọ́run ni wọ́n máa tẹ̀lé. nínú nǹkan tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ nípa gbẹ̀ndà al-qiyama ọ̀nà ni al-ba'thu wan-nushur bọ́lá wọn gbé wa dìde o. wa daraba lana mathalan wa nasiya khalqahu qala man yuhyi al-'idhama wa hiya ramim qul yuhyiha alladhi ansha'aha awwala marra wa huwa bikulli khalqin 'alim. èèyàn ń pòwe fọlọ́ ó ti gbàgbé bọ́lọ̀ ti ṣe dáhùn
ń sọ fọlọ́ yín pé ìwọ lọ ń sọ wípé ta ni ó jí egun tí ó tún sọ egun dábẹ́ mi lẹ́yìn tí egun ti kẹ́ fún. gẹ́gẹ́ bí wọn náà ṣe máa sọ ọ́nù pé ayé yìí ni ayé yìí ni ayé yìí gbogbo ẹ̀ mọ́ kò sí ìdájọ́ kan lọ́rùn ayé ló wà. ayé ò ní parẹ́ ilẹ̀ tuntun lẹ́ẹ̀lọ irọ́ lásán. nígbà tọ́jọ́ kú bá tó kọ́ ọmọ kù tó bá sì gbé ọ dìde kó dì mọ́lẹ̀ kó lóòní jáde. wọ́n gbé wa dìde láti inú sàárè wa. ọlọ́wọ́n bá ní. وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون وآباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم. وما صيك إن جاء تاباكو تاديك بتاديكو سي الله هو سيك بوادي ok káti ẹ̀ fi ti wá lẹ̀ àwọn bàbá wa àwọn bàbá wa àwọn bàbá wa ta ni ó gbé àwọn náà dìde. ọlọ́run ọba ní sọ fún wọn ẹni àkọ́kọ́ àtẹni ìgbà yìí gbogbo wọn lákòjọ lọ́jọ́ gbẹ̀ndà al-qiyamah kẹ́bù sí wa nínú suratul waqi'ah. ọlọ́run ní afahasibtum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un. ẹ̀rù pa kan dáyìn fún ẹ̀fẹ̀ lásán ni adáyìn fún eré ẹ̀rù pé ẹ̀ní padà sọ́dọ̀ ọlọ́run torí pé àrònú eléyìí iná lọ́fà nígbèsè ayé fi dà bó ṣe dà wàláhì ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹlẹ̀ ayé bígbà tí ò sọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹlẹ̀ ayé bígbà tí ò sísìrò a sì mọ̀ pé ńgbà tá a bá kú tán kọ́ ìṣirò ń bẹ bákan náà ǹjẹ́ tá a bá kú tán bá gbé wa sí sàárì ṣé ń bẹ nínú wa ẹni tí ilẹ̀ ò ní jẹ ara rẹ̀ ṣé ń bẹ nínú wa ẹni tí ilẹ̀ tí ò ní jẹ ara rẹ̀ bẹ́ẹ̀ ni ó ń bẹ nínú wa àwọn èèyàn ẹni tí ilẹ̀ ò ní jẹ ara rẹ̀ àwọn ẹni tí ilẹ̀ ò ní jẹ ara wọn àwọn náà làwọn anabi Ọlọ́run ó wà nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní inna allaha harrama ala al-ardi an ta'kula ajsad al-anbiya Ọlọ́run bá ṣe léèwọ̀ lórí ilẹ̀ láti jẹ ara àwọn anabi Ọlọ́run ilẹ̀ ò ní jẹ ara anabi Ọlọ́run bí wọ́n ti ṣe sin àwọn anabi bẹ́ẹ̀ náà ni wọ́n wà kò sí nǹkan kan tó sara wọn. àwọn yahood méjì nínú wọn gbìyànjú láti lọ jí ara anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbé Ọlọ́run bá sì tú àṣírí wọn. Gbà pé anabi Ọlọ́run àmọ́ gbà pé ń tọ́ sọ òdodo ni wọ́n gbà pé anabi sọ pé lẹ́ ò ní jí ara àwọn anabi Ọlọ́run náà sì fẹ́ make attempt láti lọ jí ara rẹ̀ gbé. wọ́n wọnú ìlú Madina nígbà yẹn wọ́n sì gba hòtẹ́ẹ̀lì sítòsí ibi tí mọ́sálásí anabi wà nígbà wọ́n sì target direction bíi tí sáré ànábì wà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fòrú gbẹ́lẹ̀ wọ́n sì ṣe dáadáa sí gbogbo èèyàn so that wọn ò fi ní fura sí wọn. wọ́n á gbé sáré títí ó jìnnà ọlọ́run á mú kí ẹni tó jẹ́ gọ́vnà Madina nígbà náà kó lálàá ọlọ́run fi ètè àwọn èèyàn yóò fi hàn wọ́n. ó wá pálásẹ̀ ike kun ọ̀sẹ̀lẹ̀ reality ni ó wá pálásẹ̀ pé kí gbogbo ẹni tó wà Madina kí wọ́n jáde wá àwọn lẹ́bùn táwọn fún wa ibi wọn náà ti mọ̀ pé ẹ̀bùn ló dùn mú yàn ẹ rí i pé gbogbo orílẹ̀-èdè ilé ayé náà lónìí tí wọ́n bá fẹ́ mú ọ̀daràn kan ọ̀nà tí wọ́n máa gbà tí wọ́n fi máa dẹ pàkúté fún wọn náà ní pé ẹnikẹ́ni tó bá mọ ibi tí wọ́n wà tó bá lè tú àṣírí wọn fún wa o yóò gba 50 million naira ẹ rí i pé orí ẹlòmíràn ti fò lọ 50k kì í máa ṣe k mi so ẹ rí i pé oníkálukú ọmọ da information jọ pẹ̀lú ẹ̀mí pé tóun bá ti tú àṣírí yẹn ńkọ́ owó yẹn á tún lọ́wọ́ báyìí ẹni olórí yẹn ó ní kí gbogbo èèyàn wá àwọn fún wọn lẹ́bùn gbogbo èèyàn sì péjọ ìgbà tí wọ́n péjọ wá ní kó máa kọjá níwájú òun bí ìgbà táwọn ológun máàtì níwájú olórí ni wọ́n ń wò wọ́n fínífíní bí wọn ò jọ ẹni tá a rí wọn ò jọ àwọn ẹni tá a rí lójú oorun abala ìwà jẹrọ ni abala ìwà jẹrọ ni títí gbogbo èèyàn fi lọ tán ó wá ní òun tún fẹ́ kí gbogbo yóò tún jáde níjọ́ mi lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n tàlejò tó wà ń lù kìí sẹ̀yìn aráàlú nìkan la fẹ́ pọ́nlé àtàwọn àlejò tí ń wọ̀lù báyìí làwọn ẹni méjì yìí wọn ò tún jáde ìgbà tí gbogbo wọn tún wá kọjá níwájú olórí tán ló wá ní sí òsìkò àwọn kan tí ò tíì jáde lẹ́nìkan bá ní bẹ́ẹ̀ ni ó kó àwọn ẹni méjì kan wọ́n dírẹ́sì wá
bí àwọn Maghariba bí àwọn ará Morocco àwọn ni ò tí ì wá ẹ lọ pè wọ́n wá ó lálejò sì wọlú tá a fẹ́ pọ́nlé tí ò sì ní yọjú mímú tí wọ́n mú àwọn ọ̀daràn méjèèjì dé ojú wọn bá ṣe rẹ́gí pẹ̀lú ojú tí bàbá yìí lálàrí nígbà tí wọ́n ra wọn mú wọ́n ní wọ́n sọ àwọn jẹ́jẹ́ lódodo táwọn bá wá náà nù àwọn fẹ́ jí ara nábì gbé ni sallallahu alayhi wa sallam ẹ gbàgbọ́ ẹ sì mọ̀ pọ̀rọ̀ tó sọ òdodo ni ẹ̀rí kó takora wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ṣe láwọn Yahud tó máa ti fẹ́ sin wọ́n wá sáré wá bí tábìlì wà alhamdulilayi wọ́n mọ̀ pé anabi ọ sọ pé yarhamukallah fáwọn mùsùlùmí àmọ́ àwọn náà wọ́n retí kó sọ pé yarhamukallah fún dara wọn anabi ọ sọ pé yahdikumullahu wa yuslihu balakum ọlọ́wọ́n fọ́nà mayín ìmọ̀ àbá àwọn lọ́kàn jẹ́ bóòlù ṣe sọ fáwọn èèyàn rẹ pé yarhamukallah tó ní sọ fáwọn pé yarhamukallah pé ṣé èèyàn mi wà lẹ́yìn ẹ̀ kúkú ṣe èèyàn mi bẹ́ẹ̀ náà pé àwọn èèyàn rẹ ẹ̀yin ẹ̀ ṣe mùsùlùmí torí ẹ̀ ilẹ̀ òní jẹ́ ara àwọn anabi Ọlọ́run bákan náà ara àwọn aṣuhada gbogbo ẹni tó kú sójú ogun tá a jà láti gbé ẹ̀sìn Ọlọ́run ọba ga ilẹ̀ òní jẹ́ ara wọn o kí ẹ bó ṣe wá nínú hadith eléyìí tí imaamu Bukhari tó gbé jáde bẹ́ẹ̀ náà ni gbogbo wa pátá nǹkan kan bẹ lára wa tí ilẹ̀ òní jẹ́ wọ́n ń pè ní ajibu dhanab ajibu adhanab ibi tí egun ẹ̀yìn wa tán sí ibi tí egun ẹ̀yìn tán sí gbòòrò kékeré yùn bí ilẹ̀ bá jẹ gbogbo ara wa kò ní jẹyùn àtàrà rẹ̀ lọ́lọ́run ti tún wa dáńjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam so nítorí de eléyìí jẹba bákan náà nínú tí ilẹ̀ òní jẹ onálẹ̀mí bẹ́ẹ̀ ni gbàgbọ́ àwọn ahlu sunnah wal jamaa ẹ̀mí ilẹ̀ òní jẹ torí pé ẹ̀mí ó ti padà sọ́dọ̀ ọlọ ilẹ̀ òní jẹ torí lásán sọ pé ara rẹ̀ lẹ́ lè pa ẹ̀ lè pa ẹ̀mí rẹ̀ ara èèyàn ló lè pa ó lè pa ẹ̀mí rẹ̀ torí ẹ̀mí rẹ̀ ń bo ní ó padà sí ọ̀dọ̀ Ọlọ́run bákan náà nínú nǹkan tá a tún gbọ́dọ̀ nígbàgbọ́ sí nípa ọjọ́ gbẹ̀ndà al-qiyama òun náà ní kó Ọlọ́run bó kó wa jọ Ọlọ́run bó kó gbogbo wa jọ Ọlọ́run kó wa jọ àbá àjẹni tí ń páyọ Ọlọ́run àbá àsìjọ́ dáràn gbogbo Ọlọ́run bó kó jọ Ọlọ́run ní yawma nahshurul muttaqina ila ar-rahmani wafda wa nasuqul mujrimina ila jahannama wirda Ibn Abbas radiyallahu anhuma ó ní ìtumọ̀ àyà yìí ó náà ní pé ọjọ́ gbẹ̀ndà al-qiyama ó náà lọ́jọ́ tó ti pa kó àwọn olùpáyọ̀ Ọlọ́run ọba á kó wọn jọ lọ sọ́dọ̀ Ọlọ́run ọba lẹ́ni tó ń bẹ lórí nǹkan àgùn àwọn bẹ lórí nǹkan àgùn tàpọ́nlé ni wọ́n fi lọ bọ́lọ̀ ṣùgbọ́n àwọn ọ̀daràn al-mujrimin á kó wọn lọ bọ́lọ̀ lápapọ̀ wọn ritash lẹ́ni tó ń gbẹ̀ngbẹ̀ burúkú á kó wọn lọ bọ́lọ̀ lẹ́ni tó ń gbẹ̀ngbẹ̀ burúkú. gbogbo pé àyè kan bẹ́ẹ̀ o gbangba al-qiyama ni kíkójọ tó làwọn bó tó kó àjọ síbẹ̀ báwo làwọn èèyàn ó ṣe rí níbẹ̀ tó bá di lọ́jọ́ gbẹ̀ndà al-qiyama àkọ́kọ́ ní pọ̀ gbọ́dọ̀ ṣe èméjì nípa eléyìí kí ló tiẹ̀ fẹ́ ṣe èméjì sí ìwọ gangan fúnra ara rẹ̀ fọdún kan kún ọdún tó ti lò láyé ń bọ̀ lọ wà tó bá jọ ma 20 years 21 years ago where are you tó bá jẹ́ bàbá 51 years ago who are you bàbá 81 years ago where can you be found hal ata ala al-insani hinun min ad-dahri lam yakun shay'an madhkura sẹ́yìn mọ̀ pé gbà kan ti kọjá ni ó ti kọjá nígbà táwọn ò fi jẹ́ nǹkan kan a sì ń jẹ́ nǹkan kan ló bá tún di lọ́la àní símá tá a bá sì símá kò pé kílé ayé parí nígbà tásìkò ọba ti tó tásìkò tọ́lọ́run bá tó iná nílé ayé parí torí ẹ̀ o gbọ́dọ̀ ṣe èméjì nípa pípéǹde al-qiyama ń bọ̀ ọlọ́ni Allahu la ilaha illa hu la yajma'annakum ila yawmil qiyamati la rayba fi ọlọ́wọ́n bá o kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfọ̀nìkan ṣoṣo ó ló ń búra pé òun kó àjọ níjọ́ gbẹ̀ndà al-qiyama kò sí èméjì nípa rẹ̀ o
kò sí iyèméjì nípa rẹ̀. ìyẹn ni pé a gbọ́dọ̀ sí iyèméjì nípa rẹ̀. ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àtẹ̀mí àtiwọ́ á dúró níwájú ọlọ́run ọba wa ní ọjọ́ ńlá yìí. ọlọ́run tó sọ nípa rẹ̀ ó ní ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. ṣé wọn ò mọ̀ dájú ni wípé á gbé wọn dìde bí ní ọjọ́ ńlá? ọjọ́ wo gan ni? ọjọ́ tí gbogbo èèyàn dìde fún ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé. Allahu akbar. ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nìyẹn. bákan náà ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yìí wọn ò mọ̀ kúkú bí ẹnìkan dá o tí ó lè sọ̀rọ̀ tí ó lè rótó àfẹnitọ́lọ́run bá gbà láàyè pé kó sọ̀rọ̀. yawma yaqumu ar-ruhu wal malaikatu saffa la yatakallamuna illa man adhina lahu ar-rahmanu wa qala sawaba. lọ́jọ́ yìí gbogbo wa pátá ńgbà tí màlẹ́kà bá dìde dúró Jibril alayhi salam àtàwọn màlẹ́kà yòókù tí wọ́n tò lẹ́sẹẹsẹ ẹnìkan ọmọ ní ìrọ̀lẹ́ àfẹnitọ́lọ́ bàbá à ń sìn sọ̀sọ́kùsọ̀ síjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama à ń fẹnu wa rọ́ọ̀fù kò síjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó máa yọ̀ǹda fún ọkọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wúlò lórí sọ. bákan náà ọlọ́wọ́n bá oní wa anzirhum yawma al-azifa idha al-qulubu lada al-hanajiri kadhimin. náwọn létí nípa ọjọ́ tó súnmọ́ láti dé ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama, ọjọ́ tí ọkàn kú nígbà àyà tí ó wàá jókòó sí gògóńgò ọ̀run, ọjọ́ tí ọkàn wa tí ó kú nígbà àyà wa tí ó wàá jókòó sí gògóńgò ọ̀run wa. ọjọ́ ńlá lọ́jọ́ ìjàmá. so ọjọ́ yìí kadhimin kálukú gbé ẹnu lọ́ọ̀nì kò sẹ́ni tí ó lè roto. bákan náà ọjọ́ ńlá lọ́jọ́ yìí òdiwọ̀n rẹ̀ yóò dà gẹ́gẹ́ bí 50,000 years. ọjọ́ ẹ̀yọ̀ kan ni ṣùgbọ́n ìbùbù rẹ̀ yóò dà bí 50,000 years. ọlọ́ni fi yawmin kana miqdaruhu 50,000 sana. òdiwọ̀n ọjọ́ yìí yóò dà bí òdiwọ̀n 1,000 ọdún ni. bákan náà ẹnìkan ọmọ ní rójútùú ẹnìkan bó ni bí ta fọ̀rọ̀ sí ń kọ́ ọ̀rọ̀ wo kí n láà fi síbi kí ni dábàrà rẹ kó wájú mi. àǹkàtúfù yẹn wà àǹkàtúfù dà. oníkàlùkù ní ọjọ́ yìí tara rẹ̀ ni ọmọ mú gbọ́ ọ likulli imri'in minhum yawma idhin sha'nun yughni ntí ń bẹ wájú kàlùkù tó. sọ ìtumọ̀ ọ̀rọ̀ àwọn àfa Yorùbá nù. àwọn àfa Yorùbá ẹ rí i pé àwọn náà àwọn ọ̀rọ̀ míì tán sọ nítumọ̀. wọ́n ní tèmi tó mi lẹ́rù má dínkùn, tèmi tó mi lẹ́rù má dínkùn. gbàdá nìkan gbé fìtínà tiẹ̀ wá bọ̀ kékeré ni tèmi gan tó mi. can't you render a service kọ́ management ni oníkálukú tulẹ̀ ni. likulli imri'in minhum yawma idhin sha'nun yughni ní ti ń bẹ wájú kálukú tó kò sí tó ọ bólú ọmọ tó ń lọ ń bólú ọmọ tí wọ́n dọ̀ sí téèyàn ò sì lè jà. dáhùn kí láyé ń bí o lè sọ pé ọmọ èkó ni mí o ẹnì kò ní bá ń dán o dán o bí ọ̀gbìn dàrú kìyàm ọmọ èkó kọ ọmọ Abakaliki ni gbogbo kálukú sọ̀rẹ́ńdà ni lọ́jọ́ tá a wí ọlọ́ọ̀dàkùnjẹ́ arọ́ nà lọ. bákan náà sẹ́yìn mọ̀ pé lọ́jọ́ yẹn kò sí bàbá kò sọ́mà kò sẹ́gbọ́n kò sábúrò, ọkọ rí ìyàwó sá, ẹ̀gbọ́n rà àbúrò sá, bàbá ọ̀sà fọ́mà, ìyàwó túlẹ̀. wàláhì ọjọ́ ńlá ni, wàláhì tàláhì ọjọ́ ńlá ni. ọlọ́ni yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi likulli imri'in minhum yawma idhin sha'nun yughnihi. oníkàlùkù ọmọ ríra wọn sáni kótó wá di pété alìjánná bá pa wọn pọ̀ wọn mọ àmọra wọn gbà náà wọn tún máa wá ara wọn kọlọmọ bó sì wà lọmọ alìjánná. ọlọ́wọ́n bá ní fa idha nufikha fi s-sur fala ansaba baynahum yawma idhin wala yatasa'alun. ní ìgbà tí wọn bá ti lè fi atẹ́gùn èyí tí wọn fẹ́ tí gbẹ̀ndé alùkẹ́yàmọ́ fi dé tá a dìde ìjẹ́bi ti tán o
ìbí kan ò ní sí láàrin wa mọ́ kó àmọ́ òkú dáàdi mi nìyẹn mọ́mí nìyẹn mọ́ bàbá yìí kálukú tiẹ̀ ní ọ̀mà dù Ọlọ́run ní kò sí ìjẹ́ fámìlì mọ́ ẹnìkan ò sì ní béèrè ẹnìkan ṣáájú kó o tó ríra rẹ lálùjánnà ò ní rí ẹnìkan ò sì ní béèrè ẹnìkan. tọ́ eléyìí jẹ́ arantí ọ̀sẹ̀lẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. bákan náà Ọlọ́run ní wa khashi'atil aswatu lirrahman fala tasma'u illa hamsa gbogbo ohùn àwọn èèyàn ìní ọ̀parun fún Ọlọ́run ọba wa kò sẹ́ni tí ó lè dún ó ní gbọ́n kankan ju káwọn èèyàn máa kùn lọ kíkùn lọ́ọ́ máa gbọ́ ẹnìkan ò ní lè sọ̀rọ̀ jọ́gbìn dàlùkìyàmà nù. táwọn tó bá jẹ́ bí ilé ayé ni tó bá jẹ́ bí ilé ayé ni tíyẹn bá ti pọ̀ sẹ́mi pé àti kọ̀ǹtúrò àwọn èèyàn ní rọrùn ẹ dákẹ́ ẹ tẹ́tí ẹjọ́ alágbájá ń bá lọ kíni jọ́gbìn dàlùkìyàmà kò sọ̀rọ̀ ilé ìjẹba jọ́gbìn dàlùkìyàmà ọjọ́ tí ó le koko ni ọjọ́ tí ojú máa dúdú birikiti tójú ó ṣókùnkùn kálukú ọ̀fàdúró tí ìfàdúró wọn wàá gùn inna nakhafu min rabbina yawman abusan qamtarira ọjọ́ tó ṣe pé oníkálukú ọ̀fàdúró líle koko ọjọ́ yìí yọ pọ̀ kọ́nà ọ̀bọ̀dá kún kọ́ sànù wa. ọwọ́ alátọ̀dọ̀ al-Miqdad ó ní anabi sallallahu alayhi wa sallam ó ní idha kana yawm al-qiyamah أدنيت الشمس من العباد حتى تكون قدر ميل أو ميلين تقول دال القيامة بعد الله أبو صور ماوية يو أسمع لودي ما مايل كان أبي مايل ميج àwọn sàhábà ní kò yé àwọn ṣé máìlì ti ọ̀nà ni àbí máìlì pọ̀pá tìró torí míl lédè Lárúbá pọ̀pá tìró máa ń jẹ́ bẹ́ẹ̀ ṣebí pọ̀pá tìró ṣe máa kékeré yùn bẹ́ẹ̀ lòrùn súnmọ́ wá sí àbí sísúnmọ́ máìlì kan ti rìn máìlì kan ti rìn náà ó jìnnà ni kò jìnnà ọlọ́dà kò ṣàánú wa bẹ́ẹ̀ lòrùn súnmọ́ àwọn èèyàn lọ́jọ́ yẹn. qala fatasharuhumu shams Ànábì ní òòrùn wa máa mú wa yọ gẹ́gẹ́ bá bẹ́ẹ̀ là ṣe máa yọ níwájú náà fayakununa fil araq àwọn amabẹ nínú ogun ka qadri a'malihim bísẹ̀ wa bá ṣe máa bẹ́ẹ̀ lóògùn ara wọ́ọ̀ ma bísẹ̀ wa bá ṣe máa bẹ́ẹ̀ lóògùn ara wọ́ọ̀ ma ọ̀nbẹ nínú wa ẹni tó ogun ó mú dórúnkún rẹ̀ méjèèjì ó sì ń bẹ nínú wa ẹni tó ogun tí ó mú dé ibi ìbàdí rẹ̀ ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe pé ogun yóò tiẹ̀ ṣe ìjánu fóònù yóò mú dẹnu bí yẹn bá ṣe jọ́ daràn sí bẹ́ẹ̀ lóògùn ọ̀pọ̀ lára rẹ̀ sí kọ́lọ́mọ bọ́ dákun kó ṣàánú wa. nínú ta tún gbọ́dọ̀ gbàgbọ́ nípa gbẹ̀ndẹ̀ alkiyama òun náà ni pé wọ́n ṣe àfihàn ṣẹ́ wa fún wa wọ́n ṣe àfihàn ṣẹ́ wa fún wa wọ́n sì ṣe ìṣirò fún wa wọ́n ṣe àfihàn ṣẹ́ wa fún wa wọ́n sì ṣe ìṣirò fún wa. oníkálukú iṣẹ́ tó gbélé ayé ṣe wọ́n fi hàn ìgbà tí wọ́n bá rí ìwé iṣẹ́ wọn wọ́n ní ma li hadhal kitabi la yughadiru saghiratan wala kabira ètí rí irú ìwé wò lélẹ́yìí ètò kéré nu sẹ́ wa mú wa kámẹ́sẹ̀sẹ̀ tí ìsọ̀ ètò nílá wala kabiratan illa ahsaha gbogbo ẹ̀ ló kó wa. wa wajadu ma amilu hadira gbogbo ntọ́ gbélé ayé ṣe lọ́ba wájú rẹ̀ torí kọ́ làwọn bíi sálábùsì eléyìí wọ́n gbé hàn wá o iqra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba kátìrà rẹ̀ wọ́n náà tó láti ṣèṣirò fúnra rẹ̀ níbo lọ lẹ́tọ̀ọ́ láti lọ you will all know yourself ṣùgbọ́n adúgbò fọlọ́ ma'a tawhid la khasarata lak tí tawhid máa ń bẹ òní ṣòfò wa biduni tawhid fawa khasarataka tí o bá ti sí tawhid òfò rẹ̀ pọ̀ ọ wá ní hadith eléyìí tó fẹsẹ̀ rí lẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n lẹ́nìkan nínú àwọn ẹrú ọlọ́run
wọ́n mú wá jọ gbẹ̀ndẹ̀ alqiyama àwọn ẹsẹ̀ ẹbú tó ṣe pọ̀ wọ́n máa kó àwọn ẹsẹ̀ yìí jáde wọ́n máa kó jáde wọ́n pọ̀ gelema ọlọ́wọ́n bá wa sọ fún pé ṣé nǹkan kan bẹ nínú àwọn ẹsẹ̀ yìí èyí tí wọ́n lò ṣe èyí tí wọ́n fi parọ́ mọ́ yóò ní rárá o gbogbo ẹ̀ ló ń ṣe wọn náà sì ti rí iṣẹ́ ọwọ́ rẹ̀ o ti máa ń tọ́ yẹ kó sí ọ lónìí òun náà ò ní bẹ́ẹ̀ ni torí pé kálukú tó ṣèṣirò fúnra rẹ̀ ọlọ́wọ́n bá wa sọ fún pé má mi kàn má fòyà torí pé o ní dáadáa kan tó ṣe pamọ́ sọ́dọ̀ wa àbòsí èsì ìsẹnìkan lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa yọ ìwé pélébé kan jáde nínú rẹ̀ ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah ọlọ́wọ́n wa ní kí wọ́n kó gbogbo iṣẹ́ tó gbélé ayé síta ní ọ̀dà yìí kí wọ́n gbé lórí ọwọ́ kan òṣùwọ̀n kí wọ́n á fi bìtọ́kọ̀ ashhadu an la ilaha illallah yẹn sọ́wọ́ kejì báyìí ìní ìwé pélébé yìí yóò bá tẹ̀wọ̀n ju gbogbo àìdá tó ṣe lọ yóò tẹ̀wọ̀n dáadáa ju gbogbo àìdá tó ṣe lọ bí ó ṣe rà àlùjánnà nù torí ẹ̀ la ṣe ń kígbe fún gbogbo wa pé ká di tọ̀hídì tó dáa mú ká kú lórí tọ̀hídì tó dáa torí pé ká tiẹ̀ pé èèyàn kú lórí tọ̀hídì tó dáa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹbú iṣẹ́ àìdá rẹ̀ wá gbé wọn náà kò ní ṣègbè sínú náà yọ padà wà àlùjánnà lọ́jọ́ kan ni. àmọ́ ẹni tí ò ní tawhid ibi tí wọ́n máa dé ló gbé ń wò. tọ́ bákan náà nínú tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ni wípé wọ́n mú ẹlẹ́rìí wá yàtọ̀ sí pé wọ́n kò tíra ṣe kálukú wá àwọn ẹlẹ́rìí ó tún wá tí ó jẹ́rìí àwọn ẹlẹ́rìí wà tí ó jẹ́rìí ó wà nínú hadith eléyìí tí imaamu Bukhari gbé jáde pé lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ọlọ́wọ́n bọ́ sọ fún Nuh alayhi salam aránṣẹ́ òjíṣẹ́ talẹ́ni tí ó jẹ́rìí fún ọ anabi Nuh nínú àwọn èèyàn náà ni gbàtà bá bi àwọn èèyàn anabi Nuh léèrè Nuh ó lóun jíṣẹ́ ọlọ́run fún sẹ́yìn kó lóun ti mà tẹ́lẹ̀ náà kì í ṣe pé kọ́ mà ṣùgbọ́n fẹ́ kó yá wa tí ò yé pé kó lè yé wa àwọn èèyàn Nuh àwọn pé àrírí ń gbọ́ ṣé wàá wá bá wa rí subhanallah báwo rí Nuh rí 950 years ní fi ń jíṣẹ́ ọlọ́run wọ́n sì kọ̀ pé àwọn ò rí rí àárí ọrí dé kókó jíṣẹ́ kan fún wa ọwọ́ afẹ́ apárọ́ mọ́ wa ọlọ́run wa sọ fún anabi Nuh àpètọ́ ńgbà táwọn eléyìí ti sọ pé àwọn ò rí ọrí táwa lókùn tí wọ́n jẹ́rìí fún ọ Muhammad ni sallallahu alayhi wa sallam láti bó síbò ẹwùjọ tí Nuh ti lọ ẹwùjọ tí anabi Muhammad sallallahu alayhi wa sallam dé ọlọ́run abi wa léèrè pé ń gbọ́ èèyàn jẹ́rìí fún ó ní bẹ́ẹ̀ ni á jẹ́rìí fún ajẹ́rìí pò ní Nuh alayhi salam ètí wọ́n ọlọ́run ọba rán níṣẹ́ ó sì jẹ́sẹ̀ rẹ̀ lájẹ́ pé fáwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n ẹni tó gbàgbọ́ nu wọn tó nǹkan ó lẹ́yìn sẹ́mi eléyìí ṣebí wọ́n ọlọ́run ti sọ fún wa nú alukur'an odidi súra kan gan ló sọ̀kalẹ̀ lórí Nuh alayhi salam náà lọ́lọ́run sọ pé fa kayfa idha ji'na min kulli ummatin bi shahidi wa ji'na bika ala ha'ula'i shahida àbí wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida. Allah alayhi sallam ló fi sẹlẹ̀rì lórí gbogbo èèyàn tó sì fa aná sẹlẹ̀rì ó jẹ́rìí o ẹnu kọ́ nìkan ni ó sọ̀rọ̀ ńjọ́ yẹn o oríkèé ó sọ̀rọ̀ ẹni tó ṣe zina abẹ́ rẹ̀ ó jẹ́wọ́ ẹni tó jalè ọwọ́ rẹ̀ ó jẹ́wọ́ ẹni tó rìn lọ síbi ìbàjẹ́ ẹsẹ̀ rẹ̀ ó tú àṣírí ẹni tó jẹjẹkújẹ sínú inú ó tú àṣírí so nítorí ọjọ́ yìí tó bẹ̀rù jama al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaksibun lọ́jọ́ yìí ọlọ́wọ́n bó di ẹnu wa pa ọwọ́ wa ẹsẹ̀ wa àwọn oríkèé wa àwọn náà ni wọ́n máa jẹ́wọ́ ohun tó tá a gbélé ayé sí a sì tún gbọ́dọ̀ gbàgbọ́ pé òsùn wa ń bẹ o tọ́lọ́wọ́n bó fi wọn iṣẹ́ wa ṣiṣẹ́ nìkan ni wọ́n wọ̀n ni àbí àwa tá a ṣiṣẹ́ àbí àti àwa àtiṣẹ́ wa ni wọ́n wọ̀n kò sí ní tọ́ta kóra wọn bẹ̀ torí ètò dọ́gba jù ni pé kò sí ní tọ́ta kó pé wọ́n wọ̀n wá wọ́n tún wọn ṣẹ́ wa kọ́lọ̀ ń jẹ́ awúwo lórí òsùn wọn ti dáadáa nínú tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ ń pa gbẹ́ndà al-qiyama òun náà ni pé àyíká ń bẹ tí wọ́n ń pè ní as-sirat afárá kan ni tí ń bẹ lórí iná jahannam ibẹ̀ ní kálukú ọgbà kọjá o
àtọmọ náà àtọmọ àlìjánà àtọmọ náà àtọmọ àlìjánà ọlọ́ni wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya thumma nunajji alladhina ittaqaw wa nadharu adh-dhalimina fiha jithiya ọlọ́ni kò sí ẹnìkan nínú wa àfi kó jẹ́ pé ara náà yẹn ni ó gbà kọjá o afárá yẹn bẹ lórí jahannam ibẹ̀ ní kálukú ó gbà kọjá ibẹ̀ lọ́mọ alìjánná ó gbà kọjá lọ sí alìjánná ibẹ̀ lọ́mọ náà ti ré bọ́ sínú iná jẹ́jẹ́ rẹ̀ kọ́lọ́ ma ṣe wá lọ́mọ náà anabi sallallahu alayhi wa sallam ó wá sọ yìí pé ọ̀nà yẹn ahaddu mina sayf wa adaqqu mina sha'r ó mú ojú idà lọ ó sì wẹ́ ojú irun lọ yẹn ni pé ó wẹ́ ju irun gágágágárùn kan lọ ó sì mú jù lọ gbogbo anabi ó dúró lódì kejì rẹ̀ wọ́n máa ṣàdúrà pé allahumma sallim sallim nígbà tó kan nínú ìjọ kálukú bá fẹ́ kọjá wọ́n máa ní ìwọ Ọlọ́run bá ńlá Ọlọ́run bá ńlá bẹ́ẹ̀ ni gbogbo kálukú iṣẹ́ wo la ní tá a rò pé yóò tì wá yóò jẹ́ arọ́nà kọjá ọ̀nbẹ nínú wa àwọn ẹni tó ti kó wọn kọjá bí ẹni pé ráwọ̀ já lójijì ní ọba ara rẹ̀ lódì kejì ọ̀nbẹ nínú wa àwọn ẹni tó kọjá bí ìgbà tí ẹ̀sìn tó máa rí ṣáájú kọjá ó sì ń bẹ nínú wa akramakumullah ẹni tó kọjá bí ọpọlọ lóko bá ti bẹ́ díẹ̀ yóò tún ṣe sùúrù yóò tún bẹ́ díẹ̀ yóò tún ṣe sùúrù ó sì ń bẹ nínú wa àwọn ẹni tó ṣe pé kíkọjá tí wọ́n dàbí talábàáhùn ni gbọ́ ọlọ́mùbá tó wí ni ó sì ń bẹ nínú àwọn tí ó rè bọ́ bẹ́ẹ̀ ẹ̀yin sì ti máa pọ̀ mọ́ aná pọ̀jọ́ mọ́ àlìjánnà lọ àwọn tí ó rè bọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀ jù torí pé ọlọ́run bá sọ fún baba ńlá anabi adam alayhi salam wípé akhrij ba'th an-nar yọ àwọn ọmọ aná sọ́tọ̀ yóò ní ya rabbi ma ba'th an-nar àwọn àwòlọ́ ọmọ aná bó wọn tó ọlọ́run sọ pé min kulli alfin alfun illa wahid nínú gbogbo 1000 dínkàn 999 sínú ẹyọkan sí àlìjánnà ẹ̀yin tí ń bẹ wájú wa ọ̀gá o challenge ńlá ni o báwo la ó ṣèjọ́ kan nù 111 nínú 1000 kì í máa sọ àwọn àlìjánu ní 999 yẹn 999 láà èèyàn náà níwọ̀n àti yájújà àti májújà àtàwọn tá àyájújà tá àmájújà àwa náà ni wọ́n ń sọ kọ́lọ́run dákun kó ṣàánú àwa lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti dá tó bá ti dájọ́ àlìjánnà fún ọmọ àlìjánnà pé ẹ máa lọ àlìjánnà wọ́n tún wá dá wa dúró lórí afárá mi afárá yẹn òun ní bẹ ṣáájú ká tó rà àlìjánnà wọ̀ ibẹ̀ lọ́lọ́run ti wá gbẹ̀san fún kálukú wa àti rà àlìjánnà àti rí bóyá green light no assurance.